ohun tá a gbàgbọ́ ní jù ni pé kí wọ́n dá Ifá sí táwọn bàbá wa mọ̀ látijọ́. Ifá ló mú ẹni tó bá tọ́ sí, ṣùgbọ́n ní ìsìn ayé ti dayé olówó. Torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n bá dáfá yẹn, bó ṣe é ṣe kó jẹ́ pé ní tí Ifá bá mú lè má lówó lọ́wọ́, òun náà ló máa jẹ nígbà ayé àtijọ́, tí gbogbo ìlú máa rójú tó máa ráyè tí ò ní sí wàhálà. Òṣèlú ti dá gbogbo ẹ̀rù, gbogbo òṣèlú ti kó àwọn ọba wa, gbogbo wọn ti kó wọn mọ́ra, àtàwọn olóyè wa, gbogbo wọn náà ń fẹ́ ṣe ti gọ́vnà kí wọ́n lè máa jẹ ní tí ò yẹ kán jẹ. Àkàlà láwo àtẹ̀gbà, bígún bá ṣeré bígún bá ṣe bí níṣẹ́ là ń fọwọ́ gbalẹ̀ jí. Ẹni pé kan máa lò lẹ̀, ẹni pé kan máa lò lẹ̀, ẹni pé kan máa lò lẹ̀, ìwọ́ríwọ́ wo lóhùn ẹgbẹ́ wa. Ẹni pé kan máa lò lẹ̀, ẹni pé kan máa lò lẹ̀, ẹni pé kan máa lò lẹ̀, ìwọ́ríwọ́ wo lóhùn ẹgbẹ́ wa. A kì í torí gbígbó ká pàjá, a kì í torí kíkàn ká pàgbó, a kì í torí wéré pòkú kọ́ o. Ẹ má ṣe bínú orí adé. Ẹni pé o, ẹni pé kan máa lò lẹ̀, ẹni pé kan máa lò lẹ̀, ẹni pé kan máa lò lẹ̀, ìwọ́ríwọ́ wo lóhùn ẹgbẹ́ wa. Ẹni pé kan máa lò lẹ̀, ẹni pé kan máa lò lẹ̀, ẹni pé kan. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tẹ́ bá ti ní àǹfààní láti máa wo ìkànnì yìí. Mo mọ̀ pé ẹ ti máa wò pé mo ti gbé dé yìí, ẹ rí fìlà mi ní gẹ́ngẹ́. Ẹ̀yin ará ilé tẹkùn sí mi ní orí ẹ̀rọ WhatsApp mi ní àná wípé Ṣẹ́gun ó ṣe máa dé fìlà lẹ́ẹ̀kọ̀ọ̀kan kò dẹ̀ máa wáṣọ ìbílẹ̀ yìí. Ẹ̀yin kò mọ gbọ́rọ̀ sí lẹ́nu, ẹ ti rí fìlà mi, ẹ ti mo ṣe dé bí mo tiẹ̀ mọ̀ dé. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀, mọ̀ pé ẹ̀yin kan ẹ ti máa bú mi pé Ṣẹ́gun pẹ̀lú ìjọ̀gbọ̀n yìí ṣá. Tó bá ti rìn máwọn àgbàlagbà ó yẹ kó mọ bó ṣe máa múra. Ẹjọ́ mi kọ́ bàbá. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yín rí tẹ́yìn máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ìkànnì Lovers Arena series, ìkànnì tẹ́ já sí yìí, ìkànnì ìfẹ́, ìkànnì tẹ́ pé ẹ máa rí àwọn àgbàlagbà tẹ́ ń fẹ́ láti wò, ẹ máa rí wọn. Bá mi subscribe sí gbẹgbẹ́ rẹ̀ ohun. Ọ̀rọ̀ àmàgò kan níbẹ̀ tí àwọn olóyìnbó máa ń pè ní notification bell. Bá mi tẹ̀ yóò gbọ́ option mẹ́ta kan wá. Èyí tó ń bẹ lókè ohun tí ṣe option A, lí àti lí. Lédè Yorùbá táwọn olóyìnbó máa pè ní option all. Nǹkan bá mi tẹ̀. Tó bá tẹ̀ ń tán kọ́
yọ̀ǹda rẹ̀ láìkí fídíò tó ń wò lọ́wọ́lọ́wọ́ yìí ó láǹfààní láti máa wo àwọn ètò wa bó bá ṣe ń jáde. Ọ̀rọ̀ lórí wípé Ṣèyí Tinubu yóò jẹ oyè ọ̀kanlọ́mọ nílùú Aláàfin tí gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ló fẹ́ jẹ tí mo fi léde lánàá àwọn kan tí wò ẹ lọ wò ẹ kọ́ lọ wò yẹn náà kò lè máa kọ́ rí before ilé tẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí ọmọ kì í gọ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́rìn ní orúkọ mi àwọn yàtọ̀ ẹ̀ máa sọ pé Benjamin Olúwaṣẹ́gun òkú iṣẹ́ ọpọlọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe ń ta àtẹ̀jíṣẹ́ yín ni mò ń rí gbogbo ohun tẹ́ ń bá mi sọ pátápátá ni mò ń gbọ́ ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ fún ìfẹ́ tẹ́ ní sí mi Ọlọ́run yóò túbọ̀ máa nífẹ̀ẹ́ yín náà. Mo tún gbéra kúrò nílé gẹ́gẹ́ bí àṣà mi mo ti lọ bá àwọn bàbá mọ̀tànmọ̀tàn àwọn bàbá mọ̀nìmọ̀nì àwọn bàbá tó ti wà tipẹ́tipẹ́ tí wọ́n sì mọ ìtàn ìṣẹ̀dálẹ̀ ìlú kọ̀ọ̀kan àwọn bàbá yìí ti wà wọ́n ti pẹ́ lọ́pọ̀lọpọ̀ ẹ̀ mọ̀ pé ẹ ti máa wò wọ́n lẹ́gbẹ̀ẹ́ mi pé ta ni Ṣẹ́gun tó wà pẹ̀lú ẹ̀ lọ́tẹ̀ yìí mọ̀ pẹ̀lú bàbá àgbàlagbà kan ní ìlú Ẹ̀gbá ìlú Ẹ̀gbá ni bàbá yìí wà mọ̀ pé ẹ ti máa wò pé Ṣẹ́gun èyí tí mo tún gbé wá lọ́tẹ̀ yìí àwọn ńlá ìgbèmí ti lọ mú ẹja ńlá ẹ̀rù tó ṣẹlẹ̀ nù bàbá ẹ kojú mọ́mọ́. àwa ni ẹ káàbọ̀ sí orí ètò yìí. ṣé ń ṣe pé mo wá jí yín bàbá. kò sígbà tí ẹ kàn wá àgbàlagbà lẹ́kàn. bẹ́ẹ̀ ni. bó jẹ́ lóru náà ni. gbogbo àwọn tí bàbá wà nílé gbogbo àwọn tìdíròkò. ìgbà tí mò ń bọ̀ nílé mo rí. gbogbo àwọn ewé yẹn lóríṣiríṣi àwọn ibẹ̀ làwọn àgbà wà àwọn àgbà àtijọ́ ibẹ̀ la fi wọ́n sí. bàbá àti pé iṣẹ́ ò lè ṣe gangan náà. iṣẹ́ tẹ̀mí ṣe ni ìṣègùn tí mo bá lọ́wọ́ bàbá mi àti ìyá mi. mi kì í ṣe babaláwo. oníṣègùn lèmi mi ṣe babaláwo ọ̀tọ̀ àwọn onífá náà ń pè ní babaláwo àwọn tó ń dáfá. ìṣèjàtọ̀ méjèèjì nìyẹn. àwọn tó ń dáfá tó ń lu ọ̀pẹ̀lẹ̀ àwọn iná ń pè ní babaláwo. ẹ̀yin kì í lu ọ̀pẹ̀lẹ̀. àwa kì í lọ̀pẹ̀lẹ̀ oníṣègùn làwa. báwo lè ṣe wá ṣe títí tó fi yàtọ̀ sí títí wọn. tí a fi ń dá ẹnìdínlógún làwa ń lò àti àwọn àgbà a máa ń bá àwọn àgbà sọ̀rọ̀ láti fi béèrè àwọn tó bá rú wa lójú tó rú àwọn tó ń bá fara sí ọ̀dọ̀ wa lójú tó gbogbo táwa ń lò ní. ara ẹ̀ náà ní tẹ́ kọ́kọ́ rí tá kọ́kọ́ ṣèbà fún ká tó bẹ̀rẹ̀ ètò yẹn ara ẹ̀ nìyẹn. kí lorúkọ yín. orúkọ tèmi ni Àràgbérí gẹ́gẹ́ bí olóyè Àràgbérí oníṣègùn gbogbo ìlú Ìjàyè. orúkọ tí mo wá ń jẹ́ ni Odù Ibrahim Alani. ṣọmọ onílé oníṣègùn náà lẹ́yìn náà. bẹ́ẹ̀ ni àní bàbá mi àti ìyá mi iṣẹ́ tí mo bá lọ́wọ́ wọn ni. wọn sì filẹ̀. wọn ò filẹ̀ títí wọ́n ṣì ń bẹ láyé. wọ́n ti gbéṣẹ̀. ṣé ìdí iṣẹ́ ìṣègùn náà lẹ sì fi ń jẹun tẹ́ fi rán ọmọ lọ léèwé. òun náà ni mo wà títí ìgbà tó ọmọ tó ṣe rere ohun. bẹ́ẹ̀ni. kábíyèsí rẹ Ọlọ́run Elédùmarè bàbá tó ti wà káyé tó wà bàbá torí ọ̀rọ̀ kékeré kan mà ni mo ṣe wà. kí lọ̀rọ̀ wọn ṣáà wò. àwọn tèmi ń pè mí ariwo ti lọ lọ́tún lọ́sì nílùú Ìjẹ̀bú lọ́wọ́lọ́wọ́ báyìí mo sì mọ̀ pé ẹ̀yin bàbá wọn ní Ìjẹ̀bú ni ọkọ Ẹ̀gbá tó sọ pé Ẹ̀gbá níyàwó Ìjẹ̀bú mi ò mọ bẹ ṣe máa ń ṣe o pọ̀pá tí mo dé ìlú Abẹ́òkúta wọn máa ń ní Ẹ̀gbá níyàwó Ìjẹ̀bú ní kinní kan kiri kan wẹ́ ìwọ̀n bá wá. èmi ò mọ bí tó ti gbọ́ yẹn o. ẹ bá ṣe máa ń sọ wọn ní Ìjẹ̀bú lọkọ Ẹ̀gbá bá ṣe máa ń sọ ní sẹ́yìn Ògbá ni. àìrọ Ẹ̀gbá lọkọ Ìjẹ̀bú. Ẹ̀gbá lọkọ Ìjẹ̀bú. o tó yẹ pé nígbà tí a fẹ́ gba stéètì Ìjẹ̀bú dùn títí nígbà tí pé àwa lọkọ wọn ọwọ́ Ẹ̀gbá ló já sí. bàbá o níjọ́hun lọ́hùn. kọ́ṣẹ́ tí máa fẹ́ bẹ̀rẹ̀ yìí bàbá àwọn ará Ìjẹ̀bú ń pariwo lọ́tún lósì pàápàá jùlọ gba àwọn tí ń bẹ lókè òkun wọ́n ń sọ̀rọ̀ oríṣiríṣi nípa dádì mi máa ń pè wọ́n K1 Àyìndé Wàsíù Marshal olórin tó máa ń kọrin fújì tó jẹ́ ọba àwọn onífújì tó pè mí fẹ́ràn orin wọn lọ́pọ̀lọpọ̀ orin wọn sì máa ń mọ́gbọ́n wá ọ̀rọ̀ yìí làwọn èèyàn ń sọ káàkiri wípé kí ló dé tó ṣe máa fi Wàsíù ìjọba àti wípé wọ́n sọ pé ìjọba Ògùn state ti dá sí
àwọn kan tẹ̀ tún sọ káàkiri pé Tinubu kọ́ òun ni yóò fà á kalẹ̀ pé torí ẹ̀ ni wọ́n ṣe fẹ́ dabarú ètò ọba ní ìlú Ìjẹ̀bú. Mo sì sọ fáwọn aráalé pé wọ́n máa tó rí àgbàlagbà ní Ìjẹ̀bú, àmọ́ tẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ìlú Ẹ̀gbá náà wọ́n á padà lọ sí Ìjẹ̀bú fúnra wọn gangan. Kí ni òye titi yín? Kí lẹ rò pé ó ń ṣẹlẹ̀ gangan lọ́wọ́lọ́wọ́ báyìí, àbí kí lẹ̀ ń rí sọ sí? olúwayé gbogbo olórin pátápátá, èmi ò mọ tó tún wá káàkiri. Wọ́n ní èèyàn kì í níyì kó tó máa wá ẹ̀tẹ̀ káàkiri. Gẹ́gẹ́ bá ṣe gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà, tó àwọn kankan tó ń ṣe síwájú, tó ti ṣe síwájú kó tó dìtọ̀ lọ́ba dé, èmi ò mọ tó tún wá. Ọlọ́run ti fún nípò, ó ti fún níyì, ó ti fún lẹ́yẹ, wọ́n ti mọ̀ yíká pẹ̀lú ipò tọ́lọ́run gbé sí nípasẹ̀ orin tó ń ṣe. Èmi rò pé ó yẹ kó tún lọ béèrè fún ìwé àtijọba nílẹ̀ Ìjẹ̀bú. Èèyàn ní alàgbà King Sunny Adé, àwọn wọ́n lókìkí ju òun lọ nínú iṣẹ́ orin. Ọmọ ìdílé ọba dẹ̀ ní sáìdì Oǹdó. Àwọn ò wá gbogbo orí ẹ̀tẹ̀ tó ń wá káàkiri, wọn ò wá káàkiri. Wọ́n padà sílé láti Èkó, wọ́n padà sílé. Wọ́n dẹ̀ rọra ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́. Wọ́n ní èèyàn kì í níyì kó tún tẹ́ láwùjọ. Àwọn iyì làwọn gbé dání. Ipò tó wà gan ojú tó bá mí lọ. Ṣùgbọ́n àwọn afọbajẹ ìlú Ìjẹ̀bú wọ́n mọ ẹni tí ipò yẹn tọ́ sí. So gbogbo ohun tó ń kó fà lórí ẹ̀ torí wọ́n sọ fún un pé ìdílé ti ẹ̀kọ́ ló kàn. Wọ́n ní kan fòṣẹ̀ gbúwà, wọ́n ní ẹ̀ ló kàn. Àwọn yẹn dẹ̀ tó pé àwọn ò mọ̀ nínú ìdílé àwọn. Àwọn fòṣẹ̀ gbúwà báyìí wọ́n ní wọ́n ti já pé èyí ni ìròyìn tá a rí gbọ́ lánàá pé nígbà tí gbogbo àwọn náà wọn tètè mọ́ ọmọ yìí lẹ̀ ló sì fa ọmọ yìí kan lẹ̀ láti fìdí pọ̀tẹ́. Ibi tí kí máa sọ pé àwọn tuntun wá. Fìdí pọ̀tẹ́ ní kéwàá ní tiwa bọ̀ tó tún sọ fún wọn pé òun tó tọmọ fìdí fòṣẹ̀ gbúwà, àwọn ẹ̀dẹ̀ làwọn ò mọ̀. So ẹni tí bàbá tó fi ń ṣe adélé ẹ̀kọ́ tó lọ, kí mo ti fẹ́ sorúkọ bàbá yẹn o. Adétọ̀nà. Tánítọ̀nà fi ń ṣe adélé ẹ̀kọ́ tó di pé ó kú, kó tó di pé ó wàjà. Yẹ kí n rántí orúkọ bàbá yẹn. Bàbá olóyè ńlá ni. Bàbá yẹn náà ti sọ pé òun ò mọ̀ nípa ìdílé fòṣẹ̀ gbúwà. Ṣùgbọ́n nísìnyí àti wá ń gbọ́ tí gómìnà wa ti sọ wípé kán tiẹ̀ sì parí, kán sì káńsù gbogbo kìíní yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí náà. Tí àwọn bá yanjú ẹ̀ tán, kán tó ṣẹ̀ wá gbé síta padà. Kó má jẹ́ pé gbogbo ọ̀rọ̀ yẹn máa lọ bí ó ṣe yẹ kó lọ. So ìyẹn la gbọ́ tí gómìnà wa sọ ní àná. So bí yẹn ṣe jẹ́ nìyẹn. Torí pé àwọn kan sọ wípé wọ́n fẹ́ dàbàrú ẹ̀, wọ́n ṣe ní kọ́kọ́ dáwọ́ dúró nípa àṣẹ fẹ́ wá láti òkè. Ẹ mọ̀ pé tí wọ́n bá ti fẹ́ jọba kò sí ní gbogbo ilẹ̀ Yorùbá, ilẹ̀ sọ́lẹ̀ Ìgbò àti Haúsá o, àtẹni tó lẹ́tọ̀ọ́ àtẹni tó lẹ́tọ̀ọ́ tó lówó lọ́wọ́ tí wọ́n fara yí léyìn díẹ̀, tí wọ́n fara mọ́ léyìn díẹ̀, gbogbo ọ̀nà máa ń fẹ́ sọ wípé àwọn náà fẹ́ jọba. Ṣùgbọ́n nígbà àtijọ́ ohun tá a gbàgbọ́ ní jù ni pé kí wọ́n dá Ifá sí. Táwọn bàbá wa mọ̀ látijọ́. Ifá ló mú ẹni tó bá tọ́ sí. Ṣùgbọ́n ní ìsìn ayé ti dayé olówó. Àwọn èèyàn wa tá a ní àwọn afọbajẹ, gbogbo wọn owó ni wọ́n ń wá. Wọn ò fẹ́ tẹ̀lé ẹ̀tọ́ mọ́. Torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n bá dáfá yẹn, bó ṣe é ṣe kó jẹ́ pé ní tí Ifá bá mú lè má lówó lọ́wọ́. Òun náà ló máa jẹ́ nígbà ayé àtijọ́ tí gbogbo ìlú máa rójú tó máa ráyè tí ò ní sí wàhálà. Láyé àtijọ́ yẹn náà ṣe bí àwọn gọ́fìmẹ̀ntì wà ń gbà náà. Àwọn ọba ló lẹ́nu jù ńgbà yẹn. Nígbà náà lọ́hùn. Wọ́n lẹ́nu ju gómìnà lọ. Ṣùgbọ́n nísìn òṣèlú ti dá gbogbo ẹ̀rù. Gbogbo òṣèlú ti kó àwọn ọba wa, gbogbo wọn ti kó wọn mọ́ra àtàwọn olóyè wa. Gbogbo wọn náà ń fẹ́ ṣe ti gómìnà kí wọ́n lè máa jẹ ní tí ò yẹ kán jẹ. Gbogbo tó fà á nìyẹn.
ìbára kábíyèsí Ọlọ́run. So lọ́kàn títí nǹkan tẹ́yìn rò kó bí a. bẹ́ẹ̀ ni tó ń fà á gan nìyẹn. ẹ sì rò pé ṣé ó wá possible báyìí pé àwọn afọbajẹ máa ń fi èèyàn tó tọ́ lórí rẹ̀ báyìí nígbà tí wọ́n ti pa gbogbo ẹ̀rẹ́ wọ́n fẹ́ tó bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ báyìí. níbòmíì àwọn afọbajẹ ń tẹ̀lé ẹ̀tọ́, níbòmíì wọ́n ń tẹ̀lé ẹ̀tọ́ bọ̀ tí ń bòmíì àwọn tí wọ́n ti ń tẹ̀lé ẹ̀ ló pọ̀ jù ó yẹ pé owó náà ni wọ́n ń ta sí. ẹni bá lówó lọ́wọ́ ló ń débẹ̀. àmọ́ nínú ọkàn títí ṣé ẹ̀yin rò pé bí a tó bá parí gbogbo ètò tó fẹ́ ṣe yìí tán torí pé àwọn kan tẹ̀ ti ń pe King K1 Àyìndé Wàsíù Marshal ní ọba already. ó ti jọba tẹ́lẹ̀ náà. olórí ọmọọba ni wọ́n jẹ. ó jọba ó jọba fújì ọba ni. lótìtọ́ àti lódodo la mọ̀ pé ọba ń bẹ nílùú Ìjẹ̀bú Òde tí ń ṣọba Ìjẹ̀bú Òde. àwọn kan sọ pé ipò Àwùjalẹ̀ kì í ṣe fún ẹni tí bá ń kọrin. àtònígbèrágà kò sí fún nígbèrágà. ṣé Yorùbá kì í tọ́ sí àwọn tí ń kọrin ni tífá bá mú olórin ńkọ́ tífá bá mú ẹni tí ń jẹ́ K1 ńkọ́ wípé òun lọ́ba tọ́ sí. ẹ̀wẹ̀ ẹni tí mo fẹ́ mú ọ̀rọ̀ pàtàkì kan a ní gómìnà kan ní ilẹ̀ Yorùbá wa yìí tó dà ń pé eléré ni wọ́n tẹ́lẹ̀ tó máa ń kọrin tó máa ń jó ọmọ wọn kan bá burú wọn dẹ̀ ni ó ń kọrin ẹ rí i pé tó ń bá dé òde kan tó bá fẹ́ wo òde yẹn ijó náà máa fi wọlé. èmi ọmọ gómìnà ilẹ̀ Yorùbá ni mo mọ̀ sí o. ilẹ̀ Yorùbá náà ni gómìnà náà ni wọ́n máa ń jó gidi. ijó náà máa fi wọlé bọ́rọ̀ bá dẹ̀ débi ọ̀rọ̀ tó di pé ká pààyàn lẹ́rìn wọ́n á dárin fúnra wọn náà máa jó orin wọn náà tí gbogbo wa máa wò. so bó ṣe rí nìyẹn ó ṣe é ṣe kó lórin tó jẹ́ kiri náà kọ́lọ́run tún jẹ́ kóun náà tún bọ́ sí ipò ọba níìsín ká gbà pé tó bá dé ipò ọba yẹn tán a máa kọrin fún wa ní ilẹ̀ Yorùbá táwọn máa jó. bó ṣe jẹ́ pé àwọn kan tiẹ̀ sọ wípé ṣé tó bá dìgbà ojúde ọba àti tó bá fẹ́ kọrin fújì káàkiri tí wọ́n ti mọ̀ wọn káàkiri pé ṣáà àwọn èèyàn lè láǹfààní láti máa fún wọn ní láti máa pè wọn láti máa gbowó fún kán wọn bá wa ṣeré ọba yóò wá máa ṣeré ní. rárá wọn ò lè ṣe yẹn mọ́ tó bá ti dépò ọba wọn ò lè ṣe yẹn mọ́ ṣùgbọ́n kinní kan ni o tí ọba mọ̀ ṣe máa ń gùn yàn o. ìjọ ojúde ọba tí eléré kan bá ṣeré tí yóò kọrin dáadáa àgàkọ tó wà lọ́jọ́ ní fújì ni ọba lè dìde mi tó wà kó bẹ̀rẹ̀ sí ní kọrin fúnra ẹ̀ o. tí yẹn wá tọ́ fún ọba láti máa kọrin fúnra ẹ̀ ni. ogun ni iṣẹ́ ẹ̀ ni. bàbá mo ti wá ní ìbéèrè kan nípa ká máa fi àwọn Haúsá máa joyè nílẹ̀ Yorùbá ẹpẹ́ ìran olóyè náà lẹ́yìn náà jẹ́ lẹ́sẹ̀ wáyé káwọn máa fi ìran Árèwá máa joyè nílẹ̀ Yorùbá ọ̀rọ̀ yìí ti ń káàkiri nílẹ̀ Yorùbá. Arẹwà ní kọ̀kọ̀ àti ń dìgbò. èsè ń dìgbò ká máa fi wọn máa joyè nílẹ̀ Yorùbá torí pé láìpẹ́ yìí mo gbọ́ wípé wọ́n ní Aláàfin Ọ̀yọ́ fún bàbá yèyé ọba kábíyèsí kí ẹ pẹ́ o mo tó dákọ yín o wọ́n sọ wípé bàbá yìí fẹ́ fi Ṣèyí Tinubu wọ́n fẹ́ fi jẹ oyè ọ̀kan lọ́mọ yìí nílẹ̀ Yorùbá mo ṣe fídíò ìlànà arákùnrin yìí sọ̀rọ̀ fìtàfìtà ó tún wá ṣe bẹbẹ ó tún wá fẹ́ fi sínétọ̀ Abubakar Yari pẹ́fẹ́ náà jẹ ọba lóyè ti ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ kẹ̀rí àwọn èèyàn sọ káàkiri wípé ìran Haúsá wo ló pe Yorùbá kó wá jẹyè nílùú àwọn gẹ́gẹ́ bí olóyè tẹ̀yìn jẹ́ kí lẹ̀yin rí sí. Yorùbá náà ti ń joyè nílẹ̀ Haúsá ti pẹ́. Yorùbá ń joyè nílẹ̀ Haúsá. ṣé a lè rí example kankan tó ti. Sẹ́ríkì Wákà. Sẹ́ríkì Wákà. Alhaji Sikiru Ayinde Barrister wọ́n joyè nílẹ̀ Haúsá. ṣùgbọ́n tó wà nípa ọ̀rọ̀ olóyèdè ni pé tí ọmọ Yorùbá bá lọ joyè nílẹ̀ Haúsá tàbí ọmọ Yorùbá bá lọ joyè nílẹ̀ Haúsá wọn kì í joyè ìbílẹ̀. èyí táwọn fún wọn ní ìbà. àwọn kì í joyè ìbílẹ̀ honorary chief náà máa ń fi wọn jẹ honorary chief wọn ò lè fún wọn lóyè ìbílẹ̀
kò wáyé rí. ọ̀nàrárì náà pé ọ̀nàrárì lóye wọn. ẹ rí i pé kò ní jẹ́ bí ilé mi ṣe jára gbé rí, wọn ò lè fún àjòjì ní àràgbé rí. wọ́n lè sọ pé bọ́ba tòlù bọ́ba dára tó gbogbo àwọn èèyàn honorary chief àwọn èèyàn olùrànlọ́wọ́ ọba gẹ́gẹ́ wọn gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ àti pé torí wọ́n lówó lọ́wọ́ wọ́n fẹ́ máa gbà tọwọ́ wọn olùbá ṣe ń fi wọ́n jẹ honorary. ṣé ohun táwa wá ń ṣe ní ilẹ̀ bíbá yìí ṣó tọ́ gangan nílẹ̀ Yorùbá? oyè tán fi wọ́n jẹ kì í ṣe oyè ìbílẹ̀ sẹ́. ní gbogbo àwọn oyè tí à ń sọ Ọba Lóyin gbogbo àwọn. ní ẹnìjọ́ mẹ́ta ìyàwó Tinubu gangan ó joyè nílé Ifẹ̀ kì í ṣe oyè ìbílẹ̀. kì í ṣe oyè ìbílẹ̀ honorary ni. honorary ni. lè tó túmọ̀ sí pé àwọn èèyàn wa wọn kì í fún wọn ní oyè ìbílẹ̀ gan ò fún wọn. àmọ́ tó bá di pé mi ní kí ó pín ǹtẹ̀ ni kó má pín o, àmọ́ tó bá di wípé kóníkálukú fọwọ́ ẹ̀ sápò kó má dání kan máa ṣọ́ ara ẹ̀, ìyẹn ni pé tó bá ṣèṣì jẹ́ wípé ìlú ìlọpín nǹkan tí Yorùbá lọ lọ́tọ̀, táwùsá lọ lọ́tọ̀, tí Ìgbò lọ lọ́tọ̀, ẹ má bínú, báwo ni àwọn oyè láti fún àwọn èèyàn wọn. wọ́n máa lọ nílùú Ọlọ́run. nílùú Ọlọ́run tábà nìkan ṣe kọ́ àwa ní pé wọ́n. ó máa gba físà wá ní àgbà físà wá ní àwa dá wa lóhùn bí àgbà físà wá dá ẹni tó fi joyè lóhùn kì í ṣe ìlú tó fi joyè o, ẹni tó fi joyè ló máa wá dá lóhùn o. àgbà físà wá ní. tẹ́yìn rí sí wọ́n máa fi wọ́n jẹ oyè. honorary chief. so èyí tó túmọ̀ sí pé àwọn èèyàn lẹ́tọ̀ọ́ láti máa jẹ oyè wọ́n ṣe wù wọ́n. ó lójú oyè tán lè jẹ tí wọ́n lè fi wọ́n jẹsẹ́ tó bá ti jálejò kò tí ì ṣẹlẹ̀ bí wọ́n fún wọn lóyè ìbílẹ̀. wọ́n fún wọn lóyè ìbílẹ̀. ẹ má bínú bàbá àgbà ò ní tán lórí ilẹ̀. àmì àṣẹ o. mo rí ìròyìn kan kà níbi ọjọ́ 6 sẹ́yìn níbi tí wọ́n sọ wípé ibi tí Dangote ṣàmọ̀ Dangote dáadáa. arákùnrin tó máa tó ń pè ní philanthropist ẹ má bínú gbogbo tó ló ń bẹ̀rù náà. olówó wa nílẹ̀ Nàìjíríà àti ní gbogbo aláwọ̀ dúdú. tí ń pèsè iṣẹ́ fáwọn ènìyàn káàkiri. wọ́n ní arákùnrin yìí ló ń dúpẹ́ lọ́wọ́ ní ti Ilé Ifẹ̀, kódà Premium Times gbé àwọn oríṣiríṣi ìwé ìròyìn ló gbé jáde nígbà arákùnrin náà ti ń dúpẹ́ wípé Ọọ̀ni ń kọ́ o wípé wọ́n ọba yọ 19 shrines kí ni 19 ní èdè Yorùbá náà má bínú. mọ́kàndínlógún ojú òòṣà 19. pé wọ́n yọ kúrò fún arákùnrin láti lè tẹ̀síwájú iṣẹ́ ribiribi tó fẹ́ ṣe. má bínú, kí ni ojú ìwòye tọ̀dọ̀ títí ní gangan sórí nǹkan tí Ọọ̀ni ṣe yìí. Ọọ̀ni tilé Ifẹ̀ tá a bá wò dáadáa Agbáṣàga ni àṣà ilẹ̀ Yorùbá. tá a bá wo Ọọ̀ni tó bá ń travel lọ sí ìlú òkèèrè ẹ máa rí ohun tó máa kó dání. Àgbé Àṣàga lẹ́nu tó àti sọ. Àgbé Àṣàga ẹ máa rí ohun tó máa kó dání tó máa mọ̀ pé tẹ́lẹ̀ tí wá gangan olóòṣà ni wọ́n ń bẹ̀. gbogbo ala máa ń rí lórí ẹ̀rọ móhùnmáwòrán bóyá ó lọ sí Amẹ́ríkà ni o tàbí ó lọ sí London lọ síbì kan á kó gbogbo àwọn ẹni tó rájẹ dání ni tí wọ́n máa kó àwọn òkè ní òòṣà dání tó máa múra gẹ́gẹ́ bí ẹlẹ́sìn Yorùbá. ṣùgbọ́n wípé Ọọ̀ni wá fẹ́ tìtorí pé òun fẹ́ kí ìlọsíwájú dé bá agbègbè òun ó wá kọ̀ǹdẹ́mù òòṣà. mi ò nígbàgbọ́ nú ẹ̀ bọ̀ tó wá pọ́síbù wípé ó fẹ́ wò pé kí ìtẹ̀síwájú dé bá agbègbè òun tí ó fẹ́ pe àwọn tó máa dáṣẹ́lẹ̀ fún àwọn ọmọ ìlú wọlé tó bá jẹ́ pé ibi tí ohun tí wọ́n rí tó fẹ́ ṣiṣẹ́ lórí ẹ̀yẹn lágbègbè ibi tó wà ní ẹni tí mo mọ̀ ní ẹni tí gbogbo ilẹ̀ Yorùbá mọ̀ ní Ọọ̀ni pé ó máa pe gbogbo àwọn àwòṣàṣà àbáwọn àjọ ṣe ìpàdé lọ́ bá ṣe ìpàdé tán pé ok ń bá àrí mi báyìí
a fẹ́ ṣiṣẹ́ sórí ibẹ̀ yẹn kí tẹ̀síwájú lè wà dé fáwọn ọmọ ìlú. So á ní tí gbogbo àwọn àwòṣàṣà yẹn jọ máa sọ pẹ̀lú ẹ̀ tó bá tiẹ̀ máa mú fún kankan kó mbẹ́ yẹn wọ́n á ti kọ́kọ́ lọ pèsè ibi tí wọ́n á ṣe ètùtù lórí ẹ̀ kan tó mú fún ẹ̀ wọ́n á tún wá lọ pèsè ibì kan sílẹ̀ gẹ́gẹ́ bá ṣe sọ wípé tí a bá fẹ́ gba nǹkan lọ́wọ́ kí ni mo ti báwo mo ṣe lè pùtẹ́ o tí a bá fẹ́ lé àwọn èèyàn kúrò tí ìjọba bá fẹ́ lé àwọn èèyàn kúrò níbì kan kójọ a ti fún wọn notice lẹ́yìn yẹn a ti lọ pèsè ibì kan lẹ̀ fún wọn tí wọ́n máa fi mú kó mbẹ́ yẹn wọ́n máa kó lọ àwọn ìjọba kan ṣe bẹ́ẹ̀ ti jẹ́ gómìnà so wọ́n á ti lọ kọ́bì kan lẹ̀ tó máa ń kàn fẹ́ lu bẹ̀yẹn fún nǹkan kan á lọ kọ́ lẹ̀ wọ́n á dẹ̀ kára bí yẹn mú fún lọ síbẹ̀ oníkálukú àti irú ẹ̀ náà ní nínú ìjọba tí a lò tán nígbà mọ́sù oníkálukú sọ ìkọ́sìn lọ lọ́wọ́lọ́wọ́ náà nísìn ní àárín kan ní àdúgbò bóyá bíi ọjà àgbò nǹkan kan báyìí ṣá wọ́n ní wọ́n lọ sí ìkọjá sábó wọ́n lọ kọ́ àwọn ilé àkọ́gbé nǹkan kan lóṣù gbogbo àwọn àdúgbò tó fẹ́ múfù kò lè éríà yẹn wọ́n wá fún wọn ní bóyá bíi ilé mẹ́fà tí wọ́n kọ́ mẹ́fà oníkálukú sọ àdúgbò mẹ́fà yẹn ní orúkọ agboolé ẹ̀ níbi tó ti kúrò kò sọ lórúkọ agboolé yẹn gbogbo wọn sọ orúkọ agboolé wọn bẹ̀ ibẹ̀ yẹn tó wá jẹ́ ilẹ̀ wọn ní ilẹ̀ àwọn aráàlú yẹn lọ́hùn ìjọba wa lọ kọ́lé yẹn fún wọn lọ́hùn síbẹ̀ ibẹ̀ náà wọ́n ti kọ́lé yẹn lẹ́yìn sí wọ́n máa mú fún wọn lọ síbẹ̀ so tí Ọọ̀ni bá máa ṣe irú nǹkan tí a wí á ti ṣèpàdé pẹ̀lú àwọn àwòṣàṣà wọ́n á ti ṣètùtù gbogbo tó yẹ kán ṣe so ibi tó máa kó lọ lọ́hùn wọ́n á ti lọ ṣe gbogbo tó yẹ kán ṣe síbẹ̀ náà kan tó mú fún gbogbo yẹn lọ fún ìtẹ̀síwájú ìlú ni o Ọọ̀ni ò kàn lè pa òòṣà rẹ̀ nítorí pé ẹnìkan fẹ́ dáṣẹ́lẹ̀ mo dẹ̀ mọ̀ pé dídáṣẹ́lẹ̀ tí wọ́n fẹ́ dáṣẹ́lẹ̀ yẹn náà òun náà ń wò fún ẹ̀yìnwá ọ̀la agbègbè òun àtàwọn èèyàn òun ló ṣe fẹ́ kíkiní yẹn ṣẹlẹ̀ ńbẹ̀ Ọọ̀ni kì í ṣerú ọba tí èèyàn lè fojú parẹ́ rárá. fáǹfààní gbogbo ẹ̀yin tí ẹ̀ ń sọ̀rọ̀ oríṣiríṣi nípa bàbá wa Ọọ̀ni ìrìṣà adépẹ́ lórí o kábíyèsí tí bàtà pẹ́ lẹ́sẹ̀ lórí ohun tí ọba yìí ṣe pé ọba talẹ̀ òòṣà ọba ọ̀tá ilẹ̀ òòṣà ọ̀rọ̀ ni ẹ ti gbọ́ lẹ́nu bàbá Àràgbérí tí bàbá sì yànnàná àwọn ọ̀rọ̀ yìí bàbá mo gbọ́ kíní kan gbàtẹ́ sọ lẹ́ẹ̀kan yẹn pé wọ́n bí yín sínú iṣẹ́ yìí bẹ́ẹ̀ni wọ́n kọ́ yín ṣé bọ́ ṣe bí ilẹ̀ ṣe mọ́ ni àbí wà lẹ́ ṣe mọ́ iṣẹ́ tẹ̀ ń ṣe. lẹ́yìn tí a mọ̀ tí tá a bá lọ́wọ́ àwọn bàbá wa àti ìyá wa a tún jáde síta a tún lọ tó ń kẹ́kọ̀ọ́ lórí ẹ̀. ṣé àwọn òbí ló mú yín jáde lọ síta àbí fáínà lẹ́kọ̀ọ́ bọ́tà pé. ẹ lọ fúnra wa la bọ́tà ta lọ fi tẹ̀síwájú lórí ẹ̀ kó má jẹ́ pé tilé nìkan la jókòó tí la. èyí túmọ̀ sí pé iṣẹ́ ìkọ̀kan lè jókòó tí láti bẹ́ẹ̀ni títí ẹ fi di àgbàlagbà báyìí báwo àgbọ̀nì tán lórí ilé àmì àṣẹ o. sì láìkì múra yín pàápàá. báwo àgbàlagbà ṣe máa múra nìyẹn àbò fẹ́ kí n máa múra bíi nínú ọ̀rọ̀ ẹ tó sọ lẹ́ẹ̀kan mo gbọ́ tó sọ pé wọ́n ní kó máa dé fìlà pé àwọn fẹ́ máa ra jíǹsì wá fún mi kí n máa wọ jíǹsì. ẹ mọ̀ pé mo máa ń fẹ́ràn láti máa dẹ́rìn nílé nípa gbogbo ní gbogbo ìgbà tí bá ti ń ṣe ètò mi ọ̀rọ̀ yìí mo ní kó wá yanjú pẹ̀lú bàbá láàárọ̀ yìí fáǹfààní ẹ̀yin tẹ́ ń béèrè ìmọ̀ káàkiri torí mo ṣe gbé bàbá wa ọ̀rọ̀ lẹ́yìn ti gbọ́ bàbá sì ti yọ̀nà náà gbogbo ẹ̀ pátápátá lẹ́yẹ kọ̀ọ̀kan bàbá kí ni orúkọ ẹ lẹ́ẹ̀kan sí pé a fẹ́ máa dágbére fáwọn ará ilé. orúkọ tèmi ni Àràgbérí Odù Ibrahim Alani. mo mọ̀ pé ẹ̀yin èèyàn ẹ fẹ́ máa wá nọ́mbà bàbá káàkiri pípẹ́ fẹ́ pé bàbá ẹnikẹ́ni ní oyin tó bá fẹ́ pé bàbá ẹ̀yin nọ́mbà tẹ̀ ń kó ń sàlẹ̀ yìí ẹ text ẹ lórí WhatsApp àbí kẹ́ ẹ pé ó ní ìdí tí mo fi sọ eléyìí so that fún ìwúlò tọ̀dọ̀ mi àti fún ìwúlò ẹ̀yin náà ni bàbá àti fẹ́ pé bàbá ẹ̀yin tẹ nọ́mbà tó wà ń sàlẹ̀ yìí ẹ tẹ̀ sórí WhatsApp yín àbí kẹ́ ẹ pé lórí fóònù nọ́mbà bàbá gangan direct mi ní fẹ́ kí bàbá wọ́n fi nọ́mbà wọn sílẹ̀ dó ẹ yẹ kí bàbá fi nọ́mbà wọn sílẹ̀ ni àmọ́ ní ìjọ ajé ọjọ́ ajé tó kọjá ìyàtọ̀ tó kọjá
ni tí mo lọ ṣe interview pẹ̀lú bàbá kan tí mo lọ fọ̀rọ̀ wérọ̀ lẹ́nu wọn Okay. tí mo drop nọ́mbà wọn sílẹ̀ àwọn kan sì tún pè mí pé àwọn fẹ́ nọ́mbà kìnìkan ẹnìkan sì gbà mí níyànjú ṣe wá gbà mí níyànjú pé pàtẹ́jọ́ nọ́mbà pé bí kìnìkan ṣe rí báyìí ṣe gbẹgbẹ́ ìṣòwò àwò pé ọ̀rọ̀ tárakùnrin bá mi sọ níjọ́ náà lọ́hùn ó wà kí yẹn mi ara mi kò dà ẹnikẹ́ni tó bá ti fẹ́ nọ́mbà bàbá yìí ìyẹn tẹ nọ́mbà tẹ́ ń wò lójú amóhùnmáwòrán yìí èmi gangan lẹ máa rí ẹ bá sì ti rí mi nígbà gbogbo ẹ ti rí bàbá Arágbérí bàbá ṣé táwọn èèyàn bá pè ń ṣe ẹ máa jẹ wọn. tó bá ti jẹ́ látọ̀dọ̀ yín wá bẹ́ẹ̀ni a máa dá wọn lóhùn. àtọ̀dọ̀ mi náà máa dá wọn lóhùn ẹ máa dá wọn lóhùn àtọ̀dọ̀ mi náà ni. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́rìn ní orúkọ mi bá pè gbà kọ́kọ́ yín rè lẹ́ẹ̀kan sí lẹ́yìn ó máa darapọ̀ mọ́ ìkànnì yìí ìkànnì Lovers Arena TV ìkànnì tẹ́ dá sí mo bẹ̀ yín ẹ bá mi subscribe sí ẹgbẹ́ rẹ̀ ọ̀hún ẹ̀rọ máa kọ̀ọ̀kan níbẹ̀ tí àwọn olóyìnbá máa pè ní notification bell bá mi tẹ́ bá ìtẹ̀tẹ̀ nǹkan ẹ like fídíò tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí ẹ ní ṣe pé ẹ like ẹ wò fídíò láti bẹ̀rẹ̀ ẹ wò dáàrin ẹ sì wò láti àárín ẹ wò dé parí agbára Ọlọ́run ara ire ní Ọlọ́run Olódùmarè yóò fi wá dá bàbá ṣé ẹ wá ní àwòrán àmọ̀ràn fún àwọn ará ilé. ọ̀rọ̀ àmọ̀ràn ta ní fún ará ilé ni pé ilé ayé ó gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká má fi kánjú lo ilé ayé àti pé gbogbo ìgbésẹ̀ wa ká máa ṣe ìbéèrè wò lórí ẹ̀ torí tá a bá fẹ́ lọ sékòó nísìnyẹn tí ò mẹ́kọ̀ọ́ rí tó bá fẹ́ lọ sékòó tó bá bọ́lẹ̀ lóṣòdì tó dẹ̀ ń lọ sí tàbí kó tiẹ̀ bọ́lẹ̀ ní Ìkẹjà tó ń lọ sí Pangrove tí ó bá béèrè ọ̀pọ̀lọpọ̀ ló máa lọ ṣùgbọ́n tó bá béèrè àwọn tó wà ní àdúgbò wọn sọ pé ó yá ẹgbọ́kadà yìí báyìí tàbí ẹgbẹ́ mọ́tò yìí báyìí lẹ́ máa yà báyìí lẹ́ máa yà báyìí lẹ́ máa yà sókè máa béèrè gbogbo ìgbésẹ̀ tí wọ́n fẹ́ gbé ní ayé kó máa ní béèrè so pé jẹ́ ni. ọ̀rọ̀ àmọ̀ràn lẹ́gbọ́n lẹ́nu bàbá Arágbérí pé gbogbo ìgbésẹ̀ tẹ̀dá bá fẹ́ gbé nílé ayé kó máa béèrè àti nínú màá wá sí ìbàdàn náà béèrè lọ́wọ́ bàbá kan kí n tó dé dédé báyìí ìgbésẹ̀ tí mo fẹ́ gbé nù mo ń bọ̀ ní ọ̀dọ̀ bàbá Arágbérí. bẹ́ẹ̀ni láì ṣe yẹn ni wàá kọ́ máa pè lójú kan ṣòyìn. tó ọ̀rọ̀ lẹ́gbọ́n lẹ́nu bàbá Arágbérí títí dìgbà míì tẹ́tí máa ní àǹfààní láti máa rí àlejò mìíràn ìrìn gbogbo báyìí lójú owó rí àṣẹ náà Olódùmarè gbogbo làá máa rí bàbá ẹ ṣàdúrà fáwọn ará ilé ẹ ṣàdúrà fún. ẹ̀yin tá ń wò wá a kí yín ẹ kú ojú ìwòran wa látàárọ̀ gbogbo ohun tí ẹ gbọ́kànlé kò ní dìbàjẹ́ mọ́ yín lọ́wọ́ àṣẹ àmín. bẹ́ẹ̀ ṣe ń rí wa ẹ rí wa pẹ́ o àṣẹ àmín. báwa náà ṣe ojú yín tẹ́ fi ń wò wá kò ní fọ́ o gbogbo ìṣesí yín ò ní báráyé nú ànímọ́ ní pòrògùn ní aṣọ ànímọ́ lè máa ní ire gbogbo tó lókun ire gbogbo tó lọ́sà ire gbogbo á máa wọlé tọ̀yìn àṣírí yín ààbò sòwò ààbò sọlá ààbò ságùsì baálẹ̀ ọ̀rọ̀ orógbó ajẹkẹ ẹgbó kẹtọ ẹní fòṣìlùgbà ẹní fàrùn lùgbà aṣọ ládùúrú ẹní báwọn wọ̀ kí ni mo ṣe yí ṣe Ọlọ́run jẹ́ kó jẹ́ ti yín o àbámọ̀ ní kẹ́yìn ọ̀rọ̀ àbámọ̀ nígbẹ̀yìn ọ̀rọ̀ yín o arígbé àṣẹ bẹ́ẹ̀ o. ṣe wá ìbá mi. kábíyèsí ayé o. títí ìgbà mìíràn bọ́rọ̀ àwọn ọ̀rẹ́ mi àwọn tèmi máa títí ìgbà mìíràn àti máa pàdé. èdè ẹgbàá rẹ hàn. ó dàbọ̀.